ìwé ìròyìn. ìjìnlẹ̀ inú ìwé ìròyìn ló ń gorí afẹ́fẹ́. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. ẹ̀dọ̀ kíyèdè lóríṣiríṣi. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. àwa la ní ìjìnlẹ̀ Ọlọ́run ló fi rán wa. tẹ́tí sí inú ìwé ìròyìn. tó bá fẹ́ mọ bó ṣe ń lọ. wá gbọ́ ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. Ìtùngbà FM 100.9. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. ìròyìn jákèjádò àgbáyé o. wá gbọ́ ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. ìròyìn àfẹ̀mọ́júmọ́ tó ń gbóná lálálá. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. látẹnu àwọn atọ́kùn tó dáńtọ́. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. aráàlú èrò ọ̀nà ẹ̀rọ àgbọ̀. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. ọmọ alájẹ ni wá tùgbà tí ò dábùlà ọ̀dọ̀ wa lẹ́ òtún bọ̀. inú ìwé ìròyìn. ìjìnlẹ̀ inú ìwé ìròyìn ló ń gorí afẹ́fẹ́. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. ẹ kú ojúmọ́ ní gbogbo ibi tí ẹ bá ti ní àǹfààní má bínú láti máa gbọ́ ìkànnì alábùkún fún alálùbáríkà yìí Tùngbà 100.9 FM níbi tó jẹ́ pé FVC báyìí ní tiwa o Ọlọ́run ló pé orí bẹ́ẹ̀ òní ọjọ́ ìkeje oṣù kejìlá 2021 kábíyèsí Ọlọ́run ìwé aláwòye mi sọ pé béèyàn ò lẹ́wù tí ò láṣọ lára bó bá ti lẹ́ni lára àbùṣebùṣe o kò lẹ́wù kò láṣọ léèsì àǹkárá owó ńlá gbọ́n tó bá ti ní èèyàn ni ò kì í ṣe èrò kábíyèsí Ọlọ́run ní English teacher mi fi dá sí pé what makes man great are the people around him ohun tó mú kéèyàn kó di ńlá láyé ó ní í ṣe pẹ̀lú àwọn tó yíká o ní Nàìjíríà yìí náà ni tailor dẹ̀dẹ̀ alága ìjọba ìbílẹ̀ ọlá Ọlọ́run èèyàn kápẹ́ńtà ó dẹ̀dẹ̀ kánsẹ́lọ̀ ìpínlẹ̀ dòdòdò ọlá Ọlọ́run èèyàn ni o ìròyìn la wá ká o Benjamin Adésínà Ọlọ́runtọ́lá ní orúkọ tí èmi jílẹ̀ níwèé ìròyìn tààrọ̀ yìí ó gbéra tán nìyẹn. wà nídìílé àyàn ni kánú wá láti ìdílé àyàn ni. àyàn tọ́lá àyàn kìíní kan. ok ó ní wọ́n ṣe ń lù ní ẹ̀gbọ́n wọ́n tún wá kọ́ ni wọ́n ní ènìyàn bó ni lára jàṣẹ lọ ènìyàn bó ni lára jàṣẹ lọ kábíyèsí Ọlọ́run ènìyàn bó ni lára jàṣẹ lọ ó máa jàṣẹ lọ ó tún wọlé kọ. kábíyèsí Ọlọ́run. ẹ kójúmọ́ mọ́ níbi ìjọba tí wọ́n fà ní láti máa bọ́kọ́ ní ti gba 100.9 FM àwòjire bí ọ̀dọ̀ òdùnbí ènìyàn sanwó àsọwọ́sọmọ sí tòun táìkú ti ṣe balẹ̀ ọ̀rọ̀ àtúntìlẹ́ lọ́sẹ̀ ní òwúrọ̀ tó ní láti fún yín tán láwọn ìjìnlẹ̀ inú ìwé ìròyìn láti kọ́ ní Tùngbà 100.9 FM Ọláyẹmí Àkànní ń lórúkọ tèmi. ní agbára Ọlọ́run lórí tábìlì ìròyìn láàárọ̀ yìí àwọn ìwé ìròyìn ọlọ́kan òjọ̀kan ló wọ́n dé o ní apá tún Vanguard ni mò ń wò yìí. lápá bí èmi rí Tribune. ìwé ìròyìn èmi mo ti gbé ojú mi sí orí òkè báwo lèmi ṣe máa wo wúndíá àmọ́ ṣùgbọ́n bọ̀ ṣá lọ́wọ́ ìsàlẹ̀ gbọ̀rẹ́ di sàn. èmi ní Daily Independent. lókè téńté ìwé ìròyìn The Punch rèé o. Daily Post tún lè wọ̀ lọ́hùn. àwọn àkọlé ọlọ́kanjọ mo rí Premium Times náà wá dé o. gájà náà wò sí lé kájí. pẹ̀lú àwọn àkọlé ọlọ́kanjọ kan. ó hàn dé láàárọ̀ yìí kábíyèsí ká máa gbọ́n dọ̀hún díẹ̀ ká máa gbọ́n gbẹ́lẹ̀ kan náà. ó léwu tó máa gbọ́n gbẹ́lẹ̀ kan náà let's go there. let's go. ìwé ìròyìn Vanguard ni mo ti rí eléyìí pé ṣe rí Kánú ò lè fi ẹgbẹ́ òṣèlú All Progressives Congress kò lè fi ilẹ̀ láéláé èmi kọ́ ló sọ bẹ́ẹ̀ o ta ló sọ bẹ́ẹ̀ ẹ̀ ń tẹ́tílẹ̀ pọ̀ jù ìwé ìròyìn Vanguard ti gbé láàárọ̀ yìí ní agbára Ọlọ́run kíkà ni. iná tẹ̀síta ìwé ìròyìn Nigeria Tribune tó jáde lówùúrọ̀ tóní àwọn ìgbìmọ̀ tó ń rí sí dídarí àjàkálẹ̀ àrùn níléeṣẹ́ ìjọba wọ́n sọ di mímọ̀ ní ẹ̀wò bílíọ̀nù mẹ́wàá náírà làwọn pèsè fún ìjọba ìpínlẹ̀ Èkó ìpínlẹ̀ Kánò bílíọ̀nù 5 láti fi ṣe kíni sẹ́ẹ̀ láti fi kojú ìtànkálẹ̀ àrùn COVID-19. ìwé ìròyìn The Guardian ni mo ti rí eléyìí tó hàn dé yìí pé ilé ẹjọ́ ti dá ọjọ́ o pé ọjọ́ ìkọkànléníogún on the 21 oṣù kejì ọdún tó ń bọ̀ ní o ìgbẹ́jọ́ tí wọ́n pe ẹnìkan tó jẹ́ pé igbákejì ààrẹ Nàìjíríà tó dájú ní àgbáńlá ayé Abubakar Atiku Alhaji nìyẹn o pé eléyìí ṣe ọmọ Nàìjíríà kò yẹ ó díje dupò ààrẹ o on the 21st of February ní ìdájọ́ kalẹ̀ pé ìdájọ́ òun rèé ilé ìwé ìròyìn The Guardian ló gbé láàárọ̀ kíkà ní àkàwọ́. nínú àtẹ̀síta Daily Post mo ti rí ìròyìn yìí lówùúrọ̀ tó ní àkóyè ìròyìn tó dúró ti pọ́n rèé níbi tí ẹni tó ìgbà kan díje
dupò ààrẹ lórílẹ̀‐èdè nàìjíríà ti sọ di mímọ̀ ẹ wo orílẹ̀‐èdè nàìjíríà South Africa ó ń bọ̀ àwọn làádẹ́ẹ̀dẹ̀ ẹja bójútó ẹ wo ẹ jẹ́ ká náà tiẹ̀ àwọn ẹnu bodè wa torí kíni torí tọ̀kálẹ̀ àrùn COVID-19 Omicron tó tún fòkèrè káàkiri. omi kan kábíyèsí ọlọ́run wẹ́rẹ́ Vanguard lápàtún lókè téńté mo dẹ̀ rí eléyìí bẹ́ẹ̀ pẹ̀lú àwòrán Jagaban rèé o pẹ̀lú fìlà lórí níbi tí àkọlé tó gbèrú pé 2023 tẹ̀rí yẹn àwọn ẹgbẹ́ kan ti bẹ̀rẹ̀ pé ìpolongo ilé sí ojúlé door to door campaign fún tani fún aṣíwájú ẹgbẹ́ òṣèlú All Progressives Congress ẹ̀ ń tẹ́tílẹ̀ pọ̀ jù látàrí kínní 2023 àìgá èèyàn pé kójú ẹ̀ má tó ọrùn pé àníṣe wàá di ààrẹ wa ó wà ní ìwé ìròyìn Vanguard láàárọ̀ yìí. ojúlé sójúlé yẹn ṣé àwọn ojú ọ̀nà tó dábì kan lè jẹ́ kó dáhùn bí kan ṣá. ògìjì ó ti da wọ́n ti ń ṣe wọn kàn tí ì parí ẹ̀ ní lágbára Ọlọ́run. apọ̀dọ̀ wa lọ. ọ̀dọ̀ tí ń lọ àṣírí túlẹ̀ ní. jẹ́ mọ́ bẹ̀ gbọ́n abú ẹ. ó máa kàn yín náà. ìpínlẹ̀ Ògùn ni. Ògùn ni káàkiri ní wàá dé káàkiri kábíyèsí ẹ lọ. iná tẹ̀síta ìròyìn Guardian tó jáde lówùúrọ̀ tó ní ààrẹ orílẹ̀-èdè nàìjíríà ààrẹ Muhammadu Buhari ti rọ ẹni tó jẹ́ àgbà òkà àgbà gbogbogbò ẹ wo ìwà àjẹbánu àníṣe kò gbọdọ̀ mímọ́ níléeṣẹ́ ààrẹ. ohun tá a ní gbà ló lówó tálíkà báyìí láti kọ ìwé aláwùjẹ mi ní sọ bẹ́ẹ̀ o òun ló dífá fún eléyìí tí mo rí níwèé Vanguard náà ni ọwọ́ ìsàlẹ̀ gbẹ̀rẹ̀ pé látàrí pé owó epo jálá epo agbówó lórí àgbòkè lọ yéé àwọn ẹgbẹ́ òṣèlú kẹ ẹgbẹ́ òṣìṣẹ́ tọ̀nàgáfàrà NLC wọ́n ti ń kó wọ́n ti ń kó ọ̀rànjọ pé ẹ lọ́wọ́ tàbá ní kí káráyé yọwọ́ lọ́rọ̀ ara ọ̀run òkú máa rin owó ànígbà o torí pé ilé máa kó bá nǹkan tó pọ̀ ó ti wà ní ìwé ìròyìn Vanguard láàárọ̀ yìí àkà ó. ọ̀sẹ̀ sàn ní ṣe látòrí 162 àbórí 163 àwa di òjìlé ní ọdún orí 340 lọ́lọ́nà àbórí 440 wọn náà rin ọ̀sẹ̀ tí yí àwọn káwọn kóra àwọn ọjọ́. kájá kí yẹn fi jí mọ̀ pé gbogbo gbọ́dọ̀ lọ ṣé 162 ló wà tẹ́lẹ̀ àbí 163 kọ́ wọ́n sí ẹ̀ mọ̀ ṣé 340 lọ́lọ́nà àbí 440 àwọn ogun ọ̀sẹ̀ tí mọ̀ bá. iná tẹ̀síta ìròyìn Vanguard tó jáde lówùúrọ̀ tó ní ìròyìn eléyìí gbẹnu tán. ọ̀gbẹ́ni kọ́rẹ́ yé ẹ̀wọ̀n ọdún 6 ló fi gbára látàrí pé kí ni sẹ́ẹ̀ ó jí rèsì ẹni ó jẹun múmọ ẹlẹ́rìn dòdò àtàwọn kìnìún tó máa ń dàbí aràn yẹn gbogbo ẹ̀ wọ́n ní pàtó wá sílò gbogbo ẹ̀ ó jẹ́ ẹgbẹ̀rún 4 àti ọ̀tàléníẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà that is 4,560 naira ṣé ebi yín ká sọ pé ó lè yẹn. nínú ìwé mímọ́ ṣé ibi ní bá torí ebi ṣe lé báyìí ó ní tí àwọn ìwé mímọ́ sọ nípa ẹ̀ ṣùgbọ́n èèyàn kì í ṣe irú èyí kó wá mú jẹ́ o Nàìjíríà tó dájú ní àgbáńláyé àṣàlàyé yéè ìwé ìròyìn The Nation ni mo rí eléyìí bẹ́ẹ̀ pé ká gbà fún Ọlọ́run ní sinmi àwa ti gbà fún Ọlọ́run o àwọn òbí tó jẹ́ pé nínú àwọn ọmọ tí wọ́n ń bẹ nínú àwọn ọmọ 8 tó jẹ́ pé ó bá kú bọ́wọ́ nípasẹ̀ pé wọ́n wọnú ọkọ̀ àlòpàtì kan tó jẹ́ pé ó dẹ̀ ṣe bẹ́ẹ̀ wọ́n ní gẹ́gẹ́ bí mùsùlùmí òdodo kì í dé bá ní ká yẹrí gbọ̀ngbọ̀n ní kan lọ́rọ̀ àwọn ti gbà fún Ọlọ́run ìwé ìròyìn The Nation ló gbé. iná tẹ̀síta ìròyìn Vanguard tó jáde lówùúrọ̀ tó ní ìpínlẹ̀ Ondo mo gbà lọ gómìnà Akérédolú ó ní ẹ wo ẹ̀yin òṣìṣẹ́ ìníjẹ́ lówó kódà ẹni tó tún bọ̀ lẹ́yìn òun tó máa gbéjọba lé lọ́wọ́ báyìí pé yá máa tukọ̀ ṣèjọba ìpínlẹ̀ Ondo lọ owó ní fi gbèsè sílẹ̀ fún ẹ ìyẹn gbèsè àwọn òṣìṣẹ́ náà owó oṣù láìsàn wọ́n tó fẹ́ wá sórí àpò lọ́mọkànbalẹ̀ ìní fi gbèsè lẹ̀ fún ẹ. ọ̀pẹ́ o ìwé Akérédolú ló sọ bẹ́ẹ̀. àti gbọ́ ìwé ìròyìn The Nation náà lélẹ́ yọ pé látàrí ọmọkùnrin ilé ẹ̀kọ́ tó jẹ́ pé ó bá kú bọ̀wọ́ nípasẹ̀ ẹ̀ńtẹ́tìlẹ̀ pọ̀ ju o ẹnìkan ti wá sọ̀rọ̀ sókè Ṣeun Kútì ni o ta ni Ṣeun Kútì ẹ mọ̀ pé fraternity yàtọ̀ sí cultism ẹgbẹ́ òkú yàtọ̀ sí ẹgbẹ́ pé àwọn arákùnrin kan kóra ọjọ́ pọ̀ pẹ̀lú purpose kan náà ìlépa kan èròǹgbà kan náà kábíyèsí ọlọ Gẹ̀ẹ́sì méjì rè a máa fọ ẹ̀yàn má yí kú òní kan ni alábòkó fún láàárọ̀ yìí a kà ó. o ṣe gbọ́dọ̀ má fọ tẹmọ wọ pọn fáwájú ẹ yìí. ó tún dé ọkàn fáyẹ o. inú rẹ̀ ibà ó ti rẹ́lẹ̀ tó jáde lówùúrọ̀ tó ní ààrẹ Muhammadu Buhari ó ti kí ààrẹ orílẹ̀-èdè Gambia kú oríire fún ìyànsípò ẹlẹ́kejì táwọn olùgbé orílẹ̀-èdè ọ̀hún tí wọ́n tún yàn sórí àléfà. ìwé ìròyìn The Nation náà ni mo ti rí eléyìí lápásì pé
embassy ń sùn ní àárọ̀ Monday àárọ̀ ọjọ́ ajé tí Èkó ò ní gbàgbàkúgbà tí Nàìjíríà gan ìpínlẹ̀ Ògùn nígbà wíyà ẹni bẹ́ẹ̀ ò nílò ìrànlọ́wọ́ ó ti ní tá à ń wí owó ohun tí a fi ń wá ohun gbogbo ó ti èmi kọ́ ló sọ bẹ́ẹ̀ o Naira Marley ló sọ sókè bẹ́ẹ̀ àwọn èèyàn dá lóhùn straight ni. ọmọ tó ń ṣe pé àárọ̀ Monday oníkálukú bí wọn bá dé kìtì láàárọ̀ Monday àmọ́ gbó kó odò yọ nìyẹn mi ò dẹ̀ dé wò kábíyèsí ẹ lọ. ẹ má dẹ̀ gbàjọ kí náà fi ń ṣe. ọmọ alágogo lẹ́mọ̀. inú ọ̀tẹ̀ síta ìròyìn gádì àmọ́ ti lélẹ̀ lówùúrọ̀ tó ní ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ààrẹ Muhammadu Buhari ẹ̀yin òṣìṣẹ́ ọmọ ogun elétò ààbò ẹ̀ta kété ráúráúráú sí kíni sóhun tó bá ti ní ṣe pẹ̀lú òṣèlú. máa gbọ́ ilé ọ̀fà lò Daily Post rèé o òun ló gbé o lọ́wọ́ ìsàlẹ̀ gbẹ̀rẹ̀ pé 2023 Ìgbò àwọn ìyá Ìgbò wọn ò ṣe gbẹ́kẹ̀lé fún agbára o pé ọ̀rọ̀ ìwé aláwòye pé tánítání ògbọ́n ní tí à ń tàn ní ògbọ́n ní tá à ń tàn dé ẹgbẹ́ tó ń tàn ní lọ́gbọ́n yìí lọ́rọ̀ wọn pé èmi kọ́ ló sọ bẹ́ẹ̀ o àwọn coalition of northern group ni wọ́n sọ bẹ́ẹ̀ pé àwọn yìí rọlẹ́ pa lọ́rọ̀ wọn tẹ́ bá lọ ìwé ìròyìn Daily Post. ìrọ̀lẹ́ pa wọn jẹlẹ wá. inú ọ̀tẹ̀ síta ìròyìn Vanguard mo ti rí ìròyìn lówùúrọ̀ tóní ẹni bá ní kí la á ṣe òun là á ṣe wọn o lẹ́yìn gbèdéke àsìkò táwọn fúnjọba àpapọ̀ ẹ má déhùn tó wà láàrin àwọn ṣẹ́ ẹ̀kọ́ múṣẹ́ ẹ má wọrí o 24 hours péré ni kẹ́ ẹ fún àwọn ń bọ̀ àwọn ìdè dáṣọ bẹ́ẹ̀ àjọ àsù ló sọ di mímọ́ ẹrú báyìí. ẹrú bàbá kábíyèsí bàbá olódò. yẹ́sìkẹ́. wago odò tí a gbọ́n tí yóò gbẹ. à ń bù díẹ̀ ni. àṣírí nìyẹn purpose is realized. kábíyèsí Ọlọ́run. téèyàn bá lọ bùjú tó bá gbẹ tán kò sí ní tamá padà wá bá o. láti gbọ́dọ̀ dòdòrú. lágbára Ọlọ́run ká dókè lọ́run jẹ́jẹ́lì tá a bá wá padà dé báyìí a máa mú ní ọ̀kọ̀ọ̀kan èjì. fọwọ́ rẹpẹ̀ lọ́ṣẹ lábẹ́ omi tí ó mọ́ wúkọ́ tàbí kò sí sínú ìgbọ̀nwọ́ rẹ nu gbogbo àwọn nǹkan èlò pẹ̀lú àfọmọ́dédé nu gbogbo àwọn nǹkan èlò pẹ̀lú àfọmọ́dédé o fọwọ́ rẹpẹ̀ lọ́ṣẹ lábẹ́ omi tí ó mọ́ wúkọ́ tàbí kò sí sínú ìgbọ̀nwọ́ rẹ ojúṣe gbogbo wa ni fọwọ́ rẹpẹ̀ lọ́ṣẹ lábẹ́ omi tí ó mọ́ wúkọ́ tàbí kò sí sínú ìgbọ̀nwọ́ rẹ nu gbogbo àwọn nǹkan èlò pẹ̀lú àfọmọ́dédé nu gbogbo àwọn nǹkan èlò pẹ̀lú àfọmọ́dédé o ojúṣe gbogbo àníṣe fún ara rẹ kò ṣiṣẹ́ fáwọn yòókù. ìkéde yìí wá láti iléeṣẹ́ rédíò Tùǹgbá 100.9 FM. inú ìwé ìròyìn ìjìnlẹ̀ inú ìwé ìròyìn tó bá fẹ́ mọ bó ṣe ń lọ. wá gbọ́ ìjìnlẹ̀ inú ìwé ìròyìn ní Tùǹgbá FM 100.9 tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. ìròyìn jákèjádò àgbáyé o. wá gbọ́ ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. ìròyìn àfẹ̀mọ́júmọ́ tó ń gbóná lálálá. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. látẹnu àwọn atọ́kùn tó dáńtọ́. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. ẹ máa sẹ́ẹ̀dì ẹ̀ gbọ́ngàn make you bigger ẹ̀yin ilẹ̀ tún máa ṣe mí. kí ni mo ṣe fún yín? ṣé fẹ́ pa mí ni? ó fọ́ Ramajago, ó fọ́ Richie Gucci, ó fọ́ Naira Marley, ó fọ́ Jadaji, ó tún fẹ́ fọ́ mi. ó fọ́ Ramajago, ó fọ́ Richie Gucci, ó fọ́ Naira Marley, ó fọ́ Jadaji, ó tún fẹ́ fọ́ mi. Malian. tó bá jẹun ṣì máa wọlé Shakira pín kárílé jẹ́ kó débi wọ́n ní Muslim làlẹ́ mọ́ èmi gan ṣe wòlé mọ́ panumọ́ mi ò máa ráyè karamọ́ dáṣà náà dára wa mo tún jọ́ ọmọ ológo mo lè parọ́ fún yín everything ti tẹ̀ ní òní fún yín lófo Malian. ẹ̀yin ọmọ Instagram ẹ̀yin lẹ́ máa pa mí ẹ máa send DM go make you bigger ẹ̀yin lẹ́ tún máa ṣe mí kí ni mo ṣe fún yín? ṣé fẹ́ pa mí ni túmọ̀ ṣe fẹ́ pa mí ni. tẹ́tí sí ìjìnlẹ̀ nínú ìwé ìròyìn. ìwé ìròyìn
fẹ́ra tán nìyẹn o ìwé ìròyìn Vanguard ni mo fi ń sídìí ìròyìn láàárọ̀ yìí yéè pẹ̀lú àkọlé tí mo rí pé Kanu kò lè fi ẹgbẹ́ òṣèlú All Progressives Congress lẹ̀ talent tó ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ débẹ̀ láàárọ̀ yìí ó ní akọ̀wé fún ìpolongo ti ẹgbẹ́ òṣèlú All Progressives Congress ní ìpínlẹ̀ wo ìpínlẹ̀ Abia yìí náà ni torúkọ ẹ̀wọ̀n dé ń bí o Honorable Oke Ezeala ló sọ̀rọ̀ sókè bẹ́ẹ̀ láàárọ̀ ṣé ọ̀rọ̀ ìwé aláwìyé mi ni o ó ní afasẹ́gbèjò ó ń tan ara ẹ̀ jẹ́ o ìmí ó ní tanitani ò gbọ́ ẹni tí à ń tàn ní ò gbọ́n ẹni tí à ń tàn dẹ̀ gbọ́n ẹni tó ń tan ni ló gbọ́n yín lọ lódìbá fún ìtẹ́ pé ó hàn dé pé ẹgbẹ́ òṣèlú alágbára tó ń tukọ̀ Nàìjíríà lọ́ta wà yìí APC change ní ìpínlẹ̀ Abia ni wọ́n sọ̀rọ̀ sókè pé àṣẹ rí ẹni tó jẹ́ pé olórí akọ́jà ní ilé ìgbìmọ̀ aṣòfin tó yẹ kórúkọ ẹ̀wọ̀n dẹ̀bẹ̀ sínítọ̀ Orji Uzor Kalu pé ó ti ń gbà á lérò ó ti ń pète pèrò pé bí ìlà ọba ṣe gbé àdẹ̀mọ́ orílẹ̀ ìdàlà pé kó nu ẹgbẹ́ òṣèlú All Progressives Congress ní o àgbà nu ẹgbẹ́ òṣèlú mìíràn lọ ló wá di pé ẹni tó jẹ́ pé akọ̀wé ìpolongo ló ní onírọ́ ni rúmọ̀ ni ìròyìn rẹ̀ jẹ́ ni pé kò lè kó nu ẹgbẹ́ yìí o ṣé ọ̀rọ̀ ìgbé aláwọ̀ yẹn ní sàn láàrin ajé ní mú nípa ẹ̀kọ́rọ̀ ó ní ẹgbẹ́ tó yẹ pé ó fún láǹfààní tó yẹ pé ó ní platform ó ní pẹpẹ tó yẹ pé ó gbé sókè ó ní ìgbà tó wá dókè tán ó ní ṣé ẹ̀yin gbọ́ pé àgbo tó sì ń lọ́wọ́ rí ṣé èèyàn máa ń jẹ́ kó mi gbẹ lórí ẹ̀ ni àti pẹ̀lú ọ̀pá téèyàn fi lé ìṣẹ́jú náà ṣẹ́yìn gbọ́ pé èèyàn máa ń jẹ́ kí ọ̀pá yẹn bọ́ ni tọ́pá yẹn bá ti bọ́ ìṣẹ́ yẹn máa para ni pé àkàsọ̀ tí a fi gòkè ni àkèjẹ́ kó kán tó bá ti kán báyìí yéè ń tí a lé lọ yẹn ta ní bá báyà ní pàdé mọ́ pátó padà ni pé lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìgbésẹ̀ Kanu yìí láti dìkíní ọmọ ó ní kò rí ṣe ìgbà tí ẹgbẹ́ òṣèlú All Progressives ọ̀sán jẹ́ pé àwọn tó pé a ní platform má bọ̀ olówọlé oníbàwò ló ṣe máa kó nu ẹgbẹ́ òṣèlú àwọn ó wá ń sọ tó pọ̀ ní tó kàn ṣẹlẹ̀ ni pé látàrí pé àpérò ẹgbẹ́ òṣèlú wọn tẹ́kọ̀ wáyé kọjá ní ìpínlẹ̀ Abia tó jẹ́ pé Orji Uzor Kalu pé kó dàbẹ̀ pé kò rọwọ́ pọ̀ láwọn èèyàn tí ibi tí nǹkan fì sí ó ló dá ìjákulẹ̀ fún ní àmọ́ ṣùgbọ́n mo ṣe àwọn pé ọ̀rọ̀ English àbí pé learn to accept what you cannot change ni o pé eléyìí ló ń rò pé Kanu wá pé àtọ́ bá kó fẹ́ kó nu ẹgbẹ́ òṣèlú yìí o àwọn aláṣẹ àwọn darí nu ẹgbẹ́ òṣèlú All Progressives wọn á lè bẹ òun wọn á lè bá ó ní nǹkan tó ń ṣe nìyẹn pé kò ní kọ́lá o yé ọ̀rọ̀ English àmì náà fi káàdì ẹ̀ pé if you do what everyone else does your difference will not be noticed pé ó fẹ́ káwọn aláṣẹ àwọn darí ẹgbẹ́ òṣèlú ọ̀pọ̀ kọ́kàn wò ó náà ni pé wọ́n lè bẹ̀ ọ́ ní kò níbi kan lọ ẹnu ọmọ rẹ Vanguard díẹ̀ mo kà mẹ́mọ̀ gbẹ́nu kó mẹ́ ẹ ká o. inú ìwé ìròyìn Nigeria Tribune ọbaláwìyé lèbi tí máa bẹ̀rẹ̀ àjò bílẹ̀ òwúrọ̀ tòní níbi tí ìjọba àpapọ̀ ti sọ di mímọ́ wọn ni àwọn ọ̀daràn ìpínlẹ̀ kọ̀ọ̀kan dákínni dákìkojú ìtànkálẹ̀ àrùn COVID-19 láti dẹ́kun rẹ̀ tá à ń sọ bẹ́ẹ̀ ẹni tó àwọn ìgbìmọ̀ tí wọ́n rí sí dídẹ́kun àti darí àjàkálẹ̀ àrùn orílẹ̀-èdè Nàìjíríà yẹn ní iléeṣẹ́ rẹ̀ àwọn ló ṣe aṣọ lójú ọ̀rọ̀ yìí kódà wọ́n sọ nínú ọ̀tọ̀ fi léde wọ́n ṣàlàyé wọ́n ní ìpínlẹ̀ Èkó àti ìpínlẹ̀ Kano wọ́n sọ di mímọ̀ wọ́n ní bílíọ̀nù mẹ́wàá náírà òun làwọn fún ìpínlẹ̀ Èkó nígbà tí ìpínlẹ̀ Kano gba bílíọ̀nù 5 ìyẹn náírà ló jẹ́ pé ìníjọba àpapọ̀ ló fún wọn pé ẹ wo ẹ fi kojú ìtànkálẹ̀ àrùn COVID-19 wọ́n ní kò yọ olúlo orílẹ̀-èdè Nàìjíríà sílẹ̀ nílùú Àbújá o àtàwọn ìpínlẹ̀ míì bẹ́ẹ̀ lọ́lọ́kùn òjọ̀kan tá à ń sọ bẹ́ẹ̀ gan-an tó jẹ́ alága fáwọn ìgbìmọ̀ tó ń rí ti dídẹ́kun ìtànkálẹ̀ àrùn COVID-19 pẹ̀lú akọ̀wé ìyẹn sí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà mú sọ nípa ọ̀gbẹ́ni Boss Mustapha òun ló ṣàṣọ lójú ọ̀rọ̀ yìí lánàá òde yìí nígbà tí ó ń sọ̀rọ̀ níbi ìpàdé àpérò lórí àní báwo ti ṣe ń dáhùn sí ìyẹn ìtànkálẹ̀ àrùn COVID-19 tó pé àkórí rẹ̀ ní kíkojú ìtànkálẹ̀ àrùn COVID-19 àti wípé níbo gan làwọn ti bẹ̀rẹ̀ níbo làwọn bá dé àti pé agbo akitiyan àwọn láti fi dẹ́kun rẹ̀ níbo gan làwọn bá iṣẹ́ òun dé níbi tí wọ́n ti ṣe ìpàdé àpérò òun lánàá òde yìí ni wọ́n ti sọ di mọ́ pé ẹ wo àwọn òdáwọ̀ ìpínlẹ̀ dá o àwọn ìjọba ìpínlẹ̀ ìjọba àpapọ̀ ó ń ṣe àtìlẹyìn fún wọn láti rí pèsè wọ́n dẹ́kun ìtànkálẹ̀ àrùn COVID-19 láwọn ìpínlẹ̀ káàkiri orílẹ̀-èdè Nàìjíríà láti rí pé àjàkálẹ̀ àrùn ọ̀hún ó dòmọ̀ àfẹ́yìn tẹ́gun ara rẹ̀ fi ṣe bí tòde Ọ̀yọ́ lórílẹ̀-èdè Nàìjíríà ẹ̀fẹ́ ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́ Nigeria Tribune kẹgbà lọ ibẹ̀ lẹ́ẹ̀tì bá pàdé. káàbọ̀ ìwé ìròyìn The Guardian ni mo gbé lẹ́yìn o yé ilé tí mo fẹ́ fèdè kàn yìí o apá tún ni mo ti rí pẹ̀lú àkọọ́lé tó gbèrò pé ọjọ́ ìkọkànléníogún oṣù kejì February 21st ọdún tó ń bọ̀ yìí náà ni o ní ìdájọ́ wáyé lórí ẹjọ́ kan tí wọ́n pe ẹnìkan tó jẹ́ pé igbákejì ààrẹ Nàìjíríà tó dájú ní àgbáńlá nígbà kan ìyẹn Alhaji Atiku Abubakar pé ìwọ ìṣe ọmọ Nàìjíríà orílẹ̀-èdè tó dájú ní àgbáńláyé o láǹfààní kò yẹ kó lẹ́tọ̀ọ́ láti kíni o láti díje dupò ààrẹ o àkọlé tí mo rí ń bẹ̀ nìyẹn o ṣé ọ̀rọ̀ ìwé aláwìyé mi ni o ó ní má lè oṣù òsì àfẹni tí ò bá ní báláyé
ọjọ́ ọ̀kọ̀kànléníogún oṣù kejì 2021 á bá wa láyé á ju ọjọ́ yẹn lọ àmì àti àṣẹ lórí fáwọn ìjọba pé ó hàn di pé ilé ẹjọ́ gíga federal high court tó kalẹ̀ sí ìlú Àbújá ní ọjọ́ ajé Monday ni wọ́n fi sọ pé on the 21st yóò ní agbára Ọlọ́run tó ń bọ̀ ní ìdájọ́ yóò wáyé lórí ẹjọ́ kan náà pé ẹnìkan tẹ́ pé igbákejì ààrẹ Nàìjíríà tó dájú ní àyẹn Àtíkù Abubakar látàrí pé ní o pé àwọn tẹ́ pé wọ́n pè ní ẹjọ́ ní abẹ́ onídàájọ́ Justice Inyang Ekwo ni wọ́n ti sọ pé 21st February ni o àwọn olóòpọ̀ ní ẹjọ́ àwọn náà ni emma ó pé àwọn egalitarian mission for Africa tó yẹ pé wọ́n pe Alhaji Atiku Abubakar wọ́n pe ẹgbẹ́ òṣèlú PDP wọ́n pe àwọn àjọ elétò ìdìbò wọ́n tẹ̀ pé attorney general tó yẹ pé àgbà Nàìjíríà pé ẹni yìí ò ń sọ ọmọ orílẹ̀ Nàìjíríà tó dájú ní àgbára kò yẹ kó lẹ́tọ̀ àtàǹfààní láti díje dupò ààrẹ ní Nàìjíríà yìí o àmọ́ ṣùgbọ́n mọ̀ṣá ó ń dẹ̀ pé ní agbára Ọlọ́run ìyẹn justice ìyàn ẹ kò pé on the 21st oṣù February o a gbé ìdájọ́ kalẹ̀ lẹ́yìn tí wọ́n ti gbọ́ ti apá tún ti apá sì ṣe ọ̀rọ̀ ìwé alábìsọ̀ pé agbó ẹjọ́ ẹnìkan dá àgbà òṣìkà ni pé wọ́n ti gbọ́ tapá tó kọ̀ọ̀kan pé ìdájọ́ mìíràn gbì kí ìdájọ́ tẹ̀ jáde o ẹgẹ́ bó ti yàn dé ń bí àmọ́ ṣùgbọ́n mọ̀ṣá o ní ìpínlẹ̀ Adamawa àwọn náà sọ pé ẹ wo àwọn náà béèrè láti ṣe àtìlẹ́yìn àmì láti dá sí ọ̀rọ̀ ẹjọ́ tó ń lọ pé nígbà téèyàn jẹ́ gómìnà ní ìpínlẹ̀ àwọn gbà kan pé ní ọdún 1999 wọ́n tún yàn sí ipò gẹ́gẹ́ bí igbákejì ààrẹ Nàìjíríà títí di ọdún 2007 pé ọmọ orílẹ̀ pé ẹjọ́ burúkú tó pèsè àti Alhaji Atiku Abubakar yìí pé kì í ṣe pé ìgbà tí fún ẹnìkan o àbí ìpínlẹ̀ Adamawa pé ìgbà tí ló jẹ́ fún Nàìjíríà tó dájú ní àgbáyé tó pé èèyàn tó jẹ́ ọmọ bíi náà ni pé ẹ wo onídàájọ́ ṣàtọ̀ pé ní agbára Ọlọ́run tó bá di ọjọ́ kọkànlélógún oṣù kejì 2021 ìdájọ́ máa kalẹ̀ gbì èyí ni ìdájọ́ mi jọ́ àti pé ọ̀rọ̀ parí o ìwé ìròyìn The Guardian ní kẹ́ mú ẹni tẹ́tẹ́lẹ̀ pọ̀ ju onífàkì tán take time kó má kiri ẹ̀ mọ́ nǹkan ẹ̀ bọ̀ Àbújá jìn ẹ̀ káwó ó jìn máa lọ kó jìn àlọ́ ni àgbà ó wí ó. inú ìwé ìròyìn Daily Post ní ìròyìn tí mo fẹ́ kà yìí ni mo tún fojú gan ni rẹ̀ níbi tẹ́ tó fà kan díje iye ipò ààrẹ lórílẹ̀‐èdè Nàìjíríà mo sọ nípa Kingsley Moghalu ó mà ti rọ ìjọba orílẹ̀‐èdè Nàìjíríà kódà ó rọ ilẹ̀ South Africa ó sọ di mímọ̀ ó ní ẹ wò kò bá dá kò bá sunwọ̀n kẹ́yìn náà fi kọ́kọ́rọ́ sẹ́nu bodè àwọn orílẹ̀ tó wà ní apá ìwọ̀ oòrùn ní àgbáyé látàrí bí àwọn náà ti ṣe gbìyànjú láti ti ẹnu bodè mọ́ àwọn ilẹ̀ adúláwọ̀ lọ́lọ́kọ̀ òjọ̀kan Moghalu sọ̀rọ̀ ìdí mímọ̀ látàrí bí àwọn ilẹ̀ Canada ilẹ̀ United Kingdom Indonesia Singapore Hong Kong bó ṣe ti ẹnu bodè wọn sẹ́ẹ̀ tó ní àwọn ò ní fàyè gba ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kódà àwọn ilẹ̀ Áfíríkà kọ̀ọ̀kan wọn ni bó ṣe tilẹ̀kùn mọ́ látàrí àjàkálẹ̀ àrùn covid Omicron tó jẹ́ pé ó ṣètùbúyọ tó ní wọ́n kẹ́fí àní tó jẹ́ pé wọ́n rí ní South Africa wọ́n sọ di mímọ̀ wọ́n ní pẹ̀lú mọ́ọ̀nà ti ṣèjọwọ́ láti ti àwọn ẹnu bodè wọn kò tó tó burú bẹ́ẹ̀ wọ́n ní gbà fún múlí ní gbà fún gbàdá ẹnu ẹ̀tẹ́ ẹnu bodè yín ìyẹn Moghalu ló sọ di mímọ̀ iná tó jáde lówùúrọ̀ tòní ó ṣàlàyé iná tó fi léde ó ní gbogbo ọkọ̀ bàálù pátápátá tó ní láti ilẹ̀ orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ní wọ́n ti fòfin dè pèsè àwọn onífàyè gbà láti ọjọ́ ajé bákan náà ló sọ di mímọ̀ pé gbogbo àwọn tó pé wọ́n ṣètò ìwé ìrìn àjò lọ sí àwọn orílẹ̀-èdè ọ̀hún wọ́n ní gbogbo ẹ̀ pápátá òun ni wọ́n ti ṣe ìdádúró rẹ̀ tó yẹ kó mọ̀ fàyè gbà wọn ó ní kò tó burú bẹ́ẹ̀ tó orílẹ̀-èdè Nàìjíríà àtàwọn ilẹ̀ adúláwọ̀ lọ́lọ́kọ̀ òjọ̀kan náà tẹ́ ẹ bá lè ṣe bẹ́ẹ̀ náà tẹnu bọ́dẹ yín kóníkálukú kó wà ní ayé ara rẹ̀ Moghalu sọ ní ọ̀rọ̀ tó fi léde látòrí ẹ̀rọ ìbánidọ́rẹ̀ẹ́ ó tẹ̀síwájú ṣàlàyé pé dẹ́wọ́ ó ní àwọn United Kingdom ó ní wọ́n ṣẹlẹ̀ náà tó fi léde pé wọ́n kẹ́fín wọ́n ní àkọsílẹ̀ 21 ló jẹ́ pé wọ́n ti rí ní wọ́n pé láti orílẹ̀-èdè Nàìjíríà àwọn tó ní àjàkálẹ̀ àrùn ọ̀hún wọ́n ní fún ìdí èyí pẹ̀lú gbèsè tó gbé o kò sóhun tó burú bẹ́ẹ̀ tó orílẹ̀-èdè Nàìjíríà South Africa àtàwọn ilẹ̀ adúláwọ̀ tó kú mi bẹ́ẹ̀ tẹ́ bá lè gbérúfẹ́ gbèsè bẹ́ẹ̀ ẹ náà ẹja tẹnu bodè wa ẹ wo ẹ fẹ́ ròyìn lẹ́kùnrẹ́rẹ́ ẹlẹ́sìn Daily Post tó jáde lówùúrọ̀ tòní ẹ̀kúnrẹ́rẹ́ ròyìn ọ̀hún níbẹ̀ lẹ́tí máa bá pàdé yìí. káàbọ̀ Ọláyẹmí Àkànní ìwé ìròyìn Vanguard ni mo tún gbé dání báyìí o yéé ilé tí mo fẹ́ fẹ́ẹ́ kan ya ẹnìkan ní ṣe ó bá torogún wọn yàgbé kò lorogún kábíyèsí Ọlọ́run àkọlé tó gbèrò rèé o 2023 náà ni o pé àwọn ẹgbẹ́ kan sọ pé èròǹgbà àwọn ète àwọn pílánì àwọn ni pé ìkéde ìpolongo onílé-júlé yé láì ṣe evangelism pé ni àwọn ó bẹ̀rẹ̀ sí í ṣe o látàrí kí ni o aṣíwájú ẹgbẹ́ òṣèlú Progressive Congress làwọn ó gbégbèsè lórí ẹ̀ pé yóò di ààrẹ wa sẹ́ Nàìjíríà tó dájú ní àgbáńlá ayé yìí o àkọlé tí mo rí nìyẹn o ọ̀rọ̀ English ṣàmì ni raw material for progress is planning ohun èlò téèyàn fi ní ìtẹ̀síwájú láyé ni pé kéèyàn jẹ́ kí ni o kó jẹ́ni tó ní ètò tó ti ṣètò lẹ̀ torí pé ẹni tí yóò bá ṣètò a jẹ́ pé ó ti ṣètò láti kùnà nìyẹn nígbà tí
ìwé aláwìyé sọ pé a kì í garùn nílẹ̀ Ìbàdàn ká mọ ohun tó ń ṣẹlẹ̀ ní ẹ̀dí àti pẹ̀lú àjò tí òwú nírè làǹdífàsí olódìfà fúnròyìn tó wọ̀de pé tó jẹ́ aṣáájú ẹgbẹ́ òṣèlú All Progressives Congress aṣáájú ẹgbẹ́ òṣèlú náà lórúkọ ẹ̀wọ̀n dèbí o aṣáájú Bọ́lá Ahmed Tinubu tí àwọn èèyàn pè ní Jagaba ní Ifá Èkó ní àwọn ẹgbẹ́ kan tẹ́ pé Tinubu support group underline ní orúkọ wọn lọ pé ìgbésẹ̀ tó kàn táwọn ọmọ gbọ́ ní ọ̀rọ̀ tàwọn ni pé ilé sílé ilé jùlé ojúlé sójúlé pé níta pé kí ni o aṣáájú ẹgbẹ́ òṣèlú All Progressives pé ó yẹ lẹ́ni tó yẹ kó di ààrẹ ní Nàìjíríà tó dájú ní àgbáyé ní ọdún 2020 wọ́n ṣe àlàkalẹ̀ ń bí pé tọ́mọ ní kan sọ nípa aṣáájú ẹgbẹ́ òṣèlú yìí pé ìyẹn Bọ́lá Ahmed Tinubu pé nígbà tó jẹ́ gómìnà ní ìpínlẹ̀ Èkó pé when you forget an important thing something die pé tíyẹn má gbàgbé kára alẹ́ tí pé kò ń ṣe ẹ̀ṣẹ̀ nígbà pé nígbà tó dàbí pé wọ́n tiẹ̀ fẹ́ ẹni tí ò mọ̀ ọ́ sí ó ní ó lo ọgbọ́n àtinúdá Èkó tẹ̀síwájú pé ó tún kó olórí gẹ́gẹ́ bí gómìnà nípínlẹ̀ Èkó pé gẹ́gẹ́ bí òṣòwò businessman pé ó tún ṣe àṣeyọrí lọ pé Nàìjíríà tó dájú ní àgbáyé lásìkò tó ń tẹ̀wọ́ pé ó dàbí pé ó ní àwọn ìpèníjà tiẹ̀ pé irú àwọn ọkùnrin téèyàn ń wò yìí téèyàn ti pé eléyìí tó ní ọpọlọ tó ní ọgbọ́n tó pé ó dàbí àkàndá ìdá tó kàn dá kalẹ̀ pé àkàndá ní ẹmu kan jù ẹ́ sáárín àwọn Yorùbá pé àtẹ̀yìn bá fún láǹfààní pé a ṣeun tó pọ̀ èmi kọ́ ló sọ bẹ́ẹ̀ o àwọn tó yẹ pé wọ́n kọ́ lọ́jọ́ pọ̀ yìí níbi tí wọ́n tẹ́ pé ó jẹ́ alákòóso wọn tí orúkọ tiẹ̀ wọ́n dẹ̀ ń bí o ìyẹn Aliu Asifita Abdulmuluka tó yẹ pé òun ni alákòóso nígbà tí wọ́n tẹ́ pé ó jẹ́ agbóhùnsáfẹ́fẹ́ agbẹnusọ fún wọn tẹ́ pé orúkọ tiẹ̀ náà tí wọ́n dẹ̀ ń bí ìyẹn Abdullah D Mohammed ni wọ́n panupọ̀ sí ọ̀rọ̀ ìwé aláwìyé ni olójú méjì tí ìlú dúdú ní ohun kan ló fi ń fọ̀ ni wọ́n fi ń sọ̀rọ̀ pé àwọn táwọn máa mú pọ̀ nìyẹn pé ìgbésẹ̀ iléjulé pé tó wáyé pé nípa ti ìrírí nípa tọgbọ́n nípa ti ìmọ̀ pé àwọn ti wo sàkún lọ pé àwọn nǹkan méjì ló wà wájú àwọn ìkéde ìpolongo iléjulé àti pẹ̀lú kọ́lọ́mbà àwọn wọnú aṣíwájú ẹgbẹ́ òṣèlú All Progressives Congress ó gbà láti díje dupò ààrẹ Nàìjíríà tó yẹ ìròyìn ẹ̀ pọ̀ ojú bẹ́ẹ̀ lọ o ẹnu ọmọ rẹ̀ ẹ̀ ń tẹ́tílẹ̀ pọ̀ ju ìwé ìròyìn Vanguard ní kẹ́ nọwọ́ mú ẹ̀ kà tọ́ ń bẹ̀ ẹ̀ rà ẹ̀ kà ó. 2 by 2 ojúlé evangelism yá. iná tẹ̀síta ìròyìn Vanguard tó jáde lówùúrọ̀ tò ní mo tuntun ríròyìn eléyìí o níbi tí gómìnà ìpínlẹ̀ Ondo mo sọ nípa Olúwarótìmí Akérédolú ọmọ àti sọ di mímọ̀ wọ́n ní ẹ wo ẹni tó táwọn máa gbé ìjọba lé lọ́wọ́ wọ́n ní kọ́bọ̀ gbèsè àwọn ònàfíìsílẹ̀ ìyẹn ti ṣe owó oṣù òṣìṣẹ́ ló jẹ́ pé àwọn máa jẹ́ ẹlẹ́dẹ̀ ìṣèjọba tó tún ń bọ̀ lẹ́yìn àwọn oníláyé o níwọ̀n tó ṣùwà lórí àléfà ó náà wò ní jẹ òṣìṣẹ́ kankan lọ́wọ́ débi wípé ẹni tó bá wá gba ìṣèjọba ẹni tó bá gbé ìjọba lé lọ́wọ́ tó fọ́ fa ìṣèjọba ìpínlẹ̀ òun lé lọ́wọ́ yá á máa san gbèsè ní rọ kò sí ní ìpinnu òun kódà kò sí nínú èròǹgbà òun gómìnà Akérédolú ó ṣèlérí pẹ̀lú sọ̀rọ̀ ẹni mímọ̀ lánàá òde yìí nígbà níbi tí wọ́n ti sọ̀rọ̀ pẹ̀lú wòfin ní ohun tí àjàkálẹ̀ àrùn COVID-19 tó dà sí wọn lágbádá pẹ̀lú èròǹgbà àti ìpinnu tí ìṣèjọba òun ní láti túbọ̀ fi mú ìtẹ̀síwájú bá ìjọba ìpínlẹ̀ Ondo ó wá ṣàlàyé náà tó fi léde ó ní bó tilẹ̀ jẹ́ wípé lóòótọ́ àjàkálẹ̀ àrùn COVID-19 kò sọ pé òun ò gba ìrìn àjò jẹ́ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ó ní lọ́wọ́ ó ní kò ní kápá lórí àwọn síbẹ̀síbẹ̀ ó ṣèlérí ó ní àwọn ò ní jẹ òṣìṣẹ́ kankan lówó tí ebi bíi pé àwọn ìṣèjọba tó tún bọ̀ lẹ́yìn òun àwọn máa sọ gbèsè ó sọ níbi ìpàdé àpérò tó ní ṣe pẹ̀lú ètò ọ̀rọ̀ ìlera tó wáyé ní olú ìpínlẹ̀ Ondo tí í ṣe ìlú Àkúrẹ́ nígbà tó ṣàlàyé di mímọ̀ ó ṣàlàyé ó ní ẹ wo gbogbo ètò lọ́lọ́kọ̀jọ̀kan ó ní aníkàṣẹ̀ ìṣìkábẹ̀ sí ni mo lọ́kọ̀ọ̀kan ìyèjì ó ní àwọn àṣeyọrí tí ìṣèjọba tó wà lórí àléfà léè tó ti gbé ṣe ó wá ní gbèsè ló máa wá kànlẹ̀ ló máa wá jẹ́ ẹlẹ́dẹ̀ tó máa wá lẹ́yìn onírọ́ fáabàdà ó ní ká má rí o Paul ló sọ bẹ́ẹ̀ fún ìdí èyí ó mẹ́nuba lọ́lọ́kọ̀jọ̀kan àwọn ìgbésẹ̀ táwọn ní àtẹ̀rọ̀ǹgbà láti rí pèsè àṣeyọrí bá ìṣèjọba tó wà lórí àléfà nígbà tó bá ti wà nípò gómìnà ní ìpínlẹ̀ Ondo kó tó di pé ẹlòmíì òun fà á lílọ́wọ́ yá bí wọ́n bá dé o máa bá tẹ̀síwájú ẹbẹ́ ìròyìn lẹ́kùnrẹ́rẹ́ ẹ lọ sínú ìwé ìròyìn Vanguard tó jáde lówùúrọ̀ tòní ẹ̀kúnrẹ́rẹ́ ìbẹ̀lẹ̀ ti rí. ìwé ìròyìn The Nation ni mo sì gbé dání o kábíyèsí Ọlọ́run pẹ̀lú àkọlé tó hàn dé tí mo fẹ́ ka ìròyìn ẹ̀ yìí o tó sọ pé ẹ̀ńbàṣì ń sùn ní àárọ̀ ọjọ́ ajé lẹ́kìtì ò jẹ́ sùn o tó bá jẹ́ pé ó sì ń sùn ní àárọ̀ ọjọ́ Monday báyìí o pé òun tó àwọn ó ti lówó nìyẹn kò nílò pé àárọ̀ lọ́wọ́ o èmi kọ́ ló sọ bẹ́ẹ̀ o Naira Marley ló sọ bẹ́ẹ̀ láàárọ̀ yìí ṣé ọ̀rọ̀ ìwé aláwìyé mi ni ó ní gbólóhùn kan gan-an ó ti tó àpérò fún gbogbo ọmọ ẹ̀ríwó kábíyèsí Ọlọ́run òun ló dé fáwọn tẹ pé ìròyìn tó wọ̀n dé torí pé ẹ̀kọ́ ń bẹ́ẹ̀ o ẹni tó jẹ́ pé òun kọrin àìsíkò òun kọrin ìgbàlódé yìí tó rúkọ tiẹ̀ wọ̀n dé ń bí tí ọgbà sí Naira Marley tó jẹ́ pé ṣé ọ̀rọ̀ ìwé aláwìyé mi ni ó ní bẹ́ẹ̀ bá fẹ́ mọ ọmọ Olúyọ̀lé tó tọ́ bẹ́ẹ̀ bá fi jà lọ identity tiwọn ni kò ní kọ́ anú ti yá ó yá múlẹ̀ jákàá náà tán bí owó àwọn olódìbò fún tẹ́ pé mo tẹ́lẹ̀ nù wérò yìí pé Naira Marley jẹ́ pé wọ́n mọ̀ sí pé kéèyàn ṣáà nífẹ̀ẹ́ obìnrin
jẹṣẹ́ kí ọ̀run ra wọn gbọ́ṣẹ́ ògbẹ́nu sí àti káfa àti bí pé gẹ́gẹ́ bí wọ́n ti ọ̀dẹ́ nínú rẹ̀ pé òun ló ń sọ̀rọ̀ ní ọjọ́ ajé Monday lórí ẹ̀rọ pé ayélujára pé láago méje kù ìṣẹ́jú bíi 11 lóní nílùú àsìkò ìtẹ́nikẹ́ni bá ti ń sùn á jẹ́ pé òun tàn kò nílò kí ni o ìrànlọ́wọ́ mi pé ó ti ní ó wí ó ohun tí a fi ń wa gbogbo mọ́nì kúdí ego ó ti ń bẹ ní àpò ẹ̀ ó bẹ lákàntì nìyẹn kì í ṣe pé lọ́rùn o ó dẹ̀ ń bẹnu lé nìyẹn kábíyèsí ọlọ́run àmọ́ ṣùgbọ́n mo ṣáà o ṣé ọ̀rọ̀ ìwé láwùjọ mi ni ó ní ìsọ̀rọ̀ ní gbèsè ìsúnmúsí ní ìgbésẹ̀ gẹ́gẹ́ bó ṣe ń sọ báyìí táwọn olólùfẹ́ àtàwọn tó rí ń gbèrò pé kí ló ń ṣe ẹ́ kí ló ń wọ́ọ̀rì ẹ̀ àwọn olórin tẹ́ pé wọ́n lọ sí wíkẹ̀ndì wíkẹ̀ndì ní ọjọ́ iṣẹ́ tí wọ́n tẹ́ pé ọjọ́ níjọ́ wíkẹ̀ndì àwọn olórin àbáwọn MC àbáwọn onísọ̀sọ̀rọ̀ pé àwọn nìkan wá sọ pé àgbo oníṣòre náwálì ohun tó sọ yìí dàpọ̀ tẹ̀tí gẹ̀tẹ̀ oníṣòre àwọn ìlú òkè ó ní tiwọn ò tiẹ̀ ṣòre èkó Lagos Life òun ló dà pé HAR ló yẹ kó le pé ajá ọjọ́ mọ́ni pé má sun kẹ̀ oníṣòre láwọn ìlú òkè wọ́n sì ń sun náà pa àbòmí ni pé àwọn bá débẹ̀ wọ́n fún lẹ́sì tó pọ̀ nbí o àmọ́ tí wọ́n ṣá o ohun tóun ti sọ tiẹ̀ ó ti sọ pé lọ́jọ́ ajé Monday ajẹ́pọ̀ ń tàn jẹ́ ẹni tí kò nílò ìrànlọ́wọ́ nìyẹn ẹni wọ́n mú wèrè wọn ò di nation tó jáde tó kí pọ́pọ́ láàárọ̀ yìí mo kàn ká díẹ̀ mẹ́rin gbẹ́nu kó ń bẹ́ ni o ẹni wọ́n mẹ́ra ẹ ká o. Ọlọ́run tọ́lá o oúnjẹ àní lójú ìwé ìròyìn Vanguard tó jáde níbẹ̀ mú torí àtẹ̀síta ìròyìn yìí níbi tí àwọn àjọ ASUU ní àjọ ìṣọ̀kan àwọn olùkọ́ ilé ẹ̀kọ́ gíga fáfitì tó wà lórílẹ̀‐èdè Nàìjíríà tó ti sọ dìmọ̀ pé ẹ wo látàrí bí gbèdéke ọjọ́ táwọn fún ìjọba orílẹ̀‐èdè Nàìjíríà láti mú àdéhùn tó wà lára wọn ṣe bó ti ṣe tẹnubodò wọn ní kò sí tàbí ṣùgbọ́n o ìgbésẹ̀ tó kàn láti gbé múnà òun máa jẹ́ kó di mímọ̀ fún àwọn orílẹ̀‐èdè Nàìjíríà láàrin wákàtí 24 táwọn sọ bẹ́ẹ̀ ẹni tó jẹ́ ààrẹ fún àjọ ìṣọ̀kan àwọn olùkọ́ ilé ẹ̀kọ́ gíga fáfitì orílẹ̀‐èdè Nàìjíríà ọ̀jọ̀gbọ́n Emmanuel Oṣòdẹ̀kẹ́ ló sọ di mímọ̀ fáwọn oníròyìn nígbà tó ń bá ẹ̀yìn iléeṣẹ́ aṣojúkọ ọ̀rọ̀ iléeṣẹ́ Vanguard sọ̀rọ̀ ìyẹn lórí ẹ̀rọ ayélujára ìyẹn lórí ẹ̀rọ ìpè níbẹ̀ tó ṣàlàyé iná ọ̀rọ̀ rẹ̀ pé ẹ wo àwọn táwọn jẹ́ àgbààgbà nínú ẹgbẹ́ wọn àwọn tó jókòó àwọn ti ṣèpàdé ṣùgbọ́n ó àwọn túbọ̀ ní láti kàn sí àwọn ẹ̀ka òjẹ̀ka àjọ ọ̀hún láti lè jẹ́ kí àwọn ọmọ ìgbésẹ̀ tó kàn ọ̀nà wo èèfì ìjọba sílẹ̀ ọmọ tó ń ṣe o tí wọ́n fi mú àdéhùn tó wà lára àwọn ṣe kò sí tàbí ṣùgbọ́n bẹ́ẹ̀ wọ́n tó bá ní kí la ṣe òun là á ṣe wọ̀n ẹ̀kọ́ fáwọn náà ní ìṣẹ́jú mẹ́rìnlélógún àwọn náà ń bọ̀ o àwọn òtítì táwọn àjọ dé àwọn àjọ ànàtán bí owó fún dé yìí èyàn mọ orílẹ̀-èdè Nàìjíríà ẹ máa retí àbájáde èyàn ẹ̀hún táwọn ṣe tán láti ṣe látàrí pé ìjọba kọ̀ láti mú àdéhùn tó wà lára àwọn ṣe ẹ wo wákàtí 24 ní kẹ́ fún àwọn táwọn bá wá dé kábíyèsí Ọlọ́run táwọn bá dé. ẹ wo inú ìwé Vanguard tó jáde lówùúrọ̀ tòní lẹ́tì máa bá pàdé ẹjọ́ lókè lọ́hùn tá a bá padà dé ó ṣe pàtàkì tẹ̀síwájú. bẹ́ẹ̀ ni. ẹ̀yin ọmọ Instagram ẹ̀yin lẹ́ máa pa mí ẹ máa send DM go make you bigger ẹ̀yin lẹ́ tún máa ṣe mí kí ni mo ṣe fún yín ṣe fẹ́ pa mí ni túmọ̀ ṣe fẹ́ pa mí ni. ó fọ́ Ramajago ó fọ́ Richie Gucci ó fọ́ Naira Marley ó fọ́ Jadadi ó tún fẹ́ fọ́ mi ó fọ́ Ramajago ó fọ́ Richie Gucci ó fọ́ Naira Marley ó fọ́ Jadadi ó tún fẹ́ fọ́ mi. ó fọ́ Ramajago ó tún lọ fọ́ bàjẹ́ ó fọ́ Richie Gucci ó bá yà wá máa pè mí lálàjì ó fọ́ gbogbo olùkárí ó ti tẹ́bọ̀ ó parí ó fẹ́ kí náwó tán kí mú gàrí ó fẹ́ kí fẹ́kọ́ lásán jẹ́ sáré kí la gbé kí la Dubai ká tó wí oní kí n gbé lọ Dubai káde jẹ́ kí n lọ kí ṣáì wo ọmọ sí polopolo kí ló dé tó pupa báyìí kí ló lò jẹ́ kí n rọra máa ṣáṣẹ́ yẹn sólò kí n má ti gẹ̀ bí ẹṣin tó gbá polo. ẹ̀yin ọmọ Instagram ẹ̀yin lẹ́ máa pa mí ẹ máa send DM go make you bigger ẹ̀yin lẹ́ tún máa ṣe mí kí ni mo ṣe fún yín ṣe fẹ́ pa mí ni ẹ fẹ́ pa mí ni. ó fọ́ Ramajago ó fọ́ Richie Gucci ó fọ́ Naira Marley ó fọ́ Jadadi ó tún fẹ́ fọ́ mi ó fọ́ Ramajago ó fọ́ Richie Gucci. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn jákèjádò àgbáyé o wá gbọ́ jìnlẹ̀ inú ìwé ìròyìn àfẹ̀mọ́jú. ìyẹnu ìwé ìròyìn tẹ̀síwájú. tiwa Ọlọ́run ló pé orí bẹ́ẹ̀ o àfi ká gbà fún o kábíyèsí. Daily Post rèé o mo rí eléyìí o tó hàn dé lókè téńté pẹ̀lú àkọọ́lé tó gbèrò 2023 ló ṣáájú o ó wá tẹ̀lé pé Igbos ẹ̀sìn bẹ̀lẹ̀ yẹn dàtí sòsè àwọn ẹ̀yà Igbo ó ní wọn ṣe gbẹ́kẹ̀lé fún ipò agbára
èmi kọ́ ló sọ bẹ́ẹ̀ o CNG àwọn àjọ coalition of northern group ni wọ́n sọ bẹ́ẹ̀ láàárọ̀ ṣé ọ̀rọ̀ ìwé aláwìyé mi ni ó ní gbólóhùn kan bọ̀rọ̀ jẹ́ gbólóhùn kan náà rè ó tọ̀nà ṣe o bá ti ṣe làáwí ẹnìkan yàn náà lóde àti pẹ̀lú àìwí bẹ̀ ká kú bẹ̀ bàbá dẹ̀ kú bẹ̀ gan wọn ní sinmi bẹ́ẹ̀ lódì fá fún ètò wọn òdìtẹ́ pé àwọn àjọ coalition of northern group ni wọ́n ń sọ̀rọ̀ sókè pé àṣẹ rí àwọn ẹ̀yà Ìgbò tẹ́ pé ní pátágbára pé ẹ wò lọ́jọ́ iwájú Nàìjíríà tó dájú ní àgbáláyé ẹ jẹ́ ká náà bọ́ sórí gẹ́gẹ́ bí ààrẹ Nàìjíríà tó dájú ní àgbáláyé ni wọ́n fi ọ̀rọ̀ sí ẹnu tẹ́ pé agbẹnusọ àwọn àjọ CNG yìí tó ẹ́ kórúkọ tiẹ̀ wọ́n dẹ̀ ní o Abdulaziz Suleiman ló ní ṣe rí ọ̀rọ̀ tí ẹnìkan tẹ́ pé jẹ́ gómìnà nígbà kan tẹ́ pé ní ìpínlẹ̀ Anambra torúkọ ẹ̀wọ̀n dẹ̀ ń bí o dókítà Chukwuemeka Ezeife tó tọ́ pé ṣe rí ní àsìkò yìí àwọn ẹ̀yà Ìgbò ti gbáradì wọ́n ti múralẹ̀ fún ipò ààrẹ ní ọdún tó ń bọ̀ ètò Nàìjíríà àti pẹ̀lú pé kò sí tí wọ́n lè ṣe wọ́n ṣe tó àti dọ̀bálẹ̀ àti kúnlẹ̀ àti ráàbà àti ẹ bá mi ra bàbà fún ọba ògbórí yẹn kọ́ pé ráàbà fún àwọn èèyàn tẹ́ pé wọ́n fi lè bọ́ sí ipò pé àwọn náà ní àwọn tó lè ṣe ò ní ẹni tó jẹ́ pé agbẹnusọ fún àjọ coalition of northern group ó ní wọn ṣe gbẹ́kẹ̀lé ó wá mú ọ̀rọ̀ ìwé aláwòye bẹ́sẹ̀ ní ó ní èèyàn tara ẹ̀ jẹ́ bí ìyá ọlọ́mọ kan ní ọ̀rọ̀ ọmọ ìyá Ìgbòho pé wọn lọ́mọ ẹ̀ ń jà lóde ó lè wò nu wọn àwọn àgbà ńlá káyé ọmọ Yorùbá tẹ́ pé ọgbọ́n bẹ́ẹ̀ mọ́ ń bẹ òye wà fún wọn ní ìyá ẹ̀gbọ́n tó bí tí ò ń gbọ́ tí ò lábúrò ìyá àbúrò tó bí tí ò lẹ́gbọ̀n ara ẹ̀ wálẹ̀ ni pé bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ wọn pé kò sí bólú kan kúnlẹ̀ kán dọ̀bálẹ̀ àti nǹkan ṣe ó ní ẹni tẹ́ bá pé wọ́n fẹ́ dọ̀bálẹ̀ gan ó ní tí ẹ̀ kán dọ̀bálẹ̀ fún ni ká nu ara wọn lóye kán dọ̀bálẹ̀ fún pé àwọn airport àti tẹ́ kán da Nàìjíríà tó dájú ó ní ṣé káwọn sọ tí wọ́n ti ṣe sí àwọn tẹ́ pé wọ́n jẹ́ àwọn èèyàn apá àríwá ní ọ̀dọ̀ ọmọ Nàìjíríà yìí ni àti pẹ̀lú ọ̀sán tó pọ̀ ń bí o pé ẹ wo wọ́n ń tàn yín ní o pé wọ́n ṣe gbẹ́kẹ̀lé o wọ́n ṣe sinmi lé o pé ipò agbára pé ẹ wo ó pọ̀ ojú báyìí lọ ó ní fáàkì tán ó gbọ́dọ̀ tẹ́ táìmì ní ròyìn báyìí o ẹ náwó mú ìwé ìròyìn Daily Post ẹ rí nbẹ tó pọ̀ ju etí mo kà yẹn lọ ẹ kà ó. Ọlọ́run tọ́lá o oúnjẹ o inú ìwé ìròyìn Vanguard tó jáde lówùúrọ̀ tòní níbẹ̀ mo ti rí àtẹ̀síta ròyìn níbi tí ilé-ẹjọ́ májísírèètì kan èyí tó wà nílé Ifẹ̀ nípínlẹ̀ Ọ̀ṣun ó mà ti tàrí ẹkùnrin kan tó orúkọ rẹ̀ jẹ́ Thank God Paul ẹni ọdún mọ́kàndínlọ́gbọ̀n sínú ẹ̀wọ̀n oṣù mẹ́fà ẹnu mi àgọ́ oṣù mẹ́fà tó bá gbá ní oṣù rọ́pò kì í ṣọdún oṣù mẹ́fà látàrí pé kí ni tiẹ̀ ó lọ jí àwọn ohun èlò oúnjẹ ohun mímu ẹlẹ́rìndòdò gbogbo ẹ̀ nígbà tó máa ṣírò rẹ̀ èlò ní ẹgbẹ̀rún 4 náírà àti ọ̀tàléní ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà yẹn 4,560 náírà péré ní gbogbo nǹkan tó ní ó mà jì nígbà tí lánàá òde yìí wọ́n sọ nímọ̀ nílé ẹjọ́ nígbà tí wọ́n taari rẹ̀ ní tẹ̀ ó yá lọ́wọ́ wá fún odidi oṣù mẹ́fà ẹlọ́pàá jẹ́ pé ó mú wá sí ilé ẹjọ́ Inspector Ọ̀nà Glory ó ṣàlàyé níwájú ẹjọ́ ní ọ̀gbẹ́ni tẹ́ ń wọ́ yìí ó ní fọ́ ṣọ́ọ̀bù oníṣọ́ọ̀bù wọlé ní o ó ní ẹ̀wò gbàtọ́ wá fọ́ ṣọ́ọ̀bù wọlé ó ní gbogbo nǹkan tó ń fẹ́ pátá ló mú lọ́kọ̀ọ̀kan èjì ó ní ìrẹsì ó bu ike kan bámú ó ní ó kún gbà táwọn ṣírò rẹ̀ ó ní ẹgbẹ̀rún kan náírà nìyá kódà wọ́n ní òun múmu ẹlẹ́rìndòdò lóríṣiríṣi lọ́lọ́kan òjọ̀kan àti kí náà tó máa tẹ̀ tó dàbí àrùn wọ́n ní gbogbo ẹ̀ ó pẹ̀lú kódà magígan ògbẹ́yìn nínú tó yẹ pé ó mú níbẹ̀ ó ní kò wá dúró síbẹ̀ o kí náà tó máa fọba ọ̀nà ó tún pẹ̀lú tó bá ń bẹ̀ kódà ọ̀nì ó tún ba ohun tó jẹ́ pé ohun ọlọ́tí tó fọtí ṣe ń bẹ ní gbogbo ẹ̀ ló tún mọ́ tó fi ṣára gágágá wọ́n nígbà táwọn ṣírò gbogbo ní ẹgbẹ̀rún 4 náírà àti ọ̀tàléní ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà ní gbogbo kan tó mú ọ́nù wo ipò sí ẹ̀ṣẹ̀lẹ̀ ó fọ́ ṣọ̀bù oníṣọ̀bù wọlé ọ́nì lẹ́yìn òsọ̀kà ilé ẹjọ́ ní wo oṣù mẹ́fà lọ wò wá torí pé kí ni ó lè lójà ìyá jáde kọ́gbọ́n fáwọn tó fẹ́ wúrúfẹ́ ìwà bẹ́ẹ̀ torí pé ìwà tí ò dágbà òun ló wù ẹ fẹ́ rí ròyìn ọ̀hún àbí ìròyìn Vanguard ló gbé jáde ẹ rójú èkédégbé ẹ bí ṣe rànjú báyìí ìròyìn Vanguard ẹ lọ mú ẹ bá ń bẹ lówùrọ̀ tó ní. yé ìwé ìròyìn The Sun ni mo gbé dání báyìí mi ò wọ ọmọge The Sun o méjì tiẹ̀ ni mo rí ń bẹ̀ ni mo rí ọkùnrin kan láti ìpínlẹ̀ Delta tẹ́ pé ó bá kú bọ́wọ́ lẹ́yìn tó mú kíyàwó ẹ̀ bá kú bọ́wọ́ mo dẹ̀ rí pé àwọn àgbà tọmọ kọ́ 15 náà tẹ́ pọ́n fi síbẹ̀ pé ẹ̀yin ibi ẹlẹ́wà lásìkò wọ́n ti yànda wọn àmọ́ sọ́kọ́ mọ̀já jẹ́ kí n mú mi ò wọ́ ọmọge The Sun yàtọ̀ sí yẹn jẹ́ kí n wá mú tẹ́lẹ̀ pé àtúrà ọkọ̀ pé ọkùnrin Delta kan láti ìpínlẹ̀ Delta ó bá kú bọ́wọ́ fúnra ẹ̀ lẹ́yìn tó ṣekú pa obìnrin tó jẹ́ pé ìyàwó ẹ̀ o ọ̀rọ̀ ìwé aláwòye mi ni o ó ní ayé kìí sún ni ká dífá ọ̀nà ọ̀run wò kí ló wá dé òun ló dífá fún rẹ̀ tó pé ọ̀rọ̀ ẹ̀ pé ẹnìkan tẹ́ pé middle age ni o kì í ṣe arúgbó kì í sì ṣe ọ̀dọ́ tẹ́ pé ọkọ oníṣẹ́ Ọlọ́run ni gẹ́gẹ́ mo ti ń wòrò yìí pé ẹni tó jẹ́ ìyàwó ẹ̀ tẹ́ pé ó jẹ́ wòlíì obìnrin prophetess tẹ́ pé ó ti ẹ̀jẹ̀ olùdásílẹ̀ ìjọ Ọlọ́run kan tẹ́ pé wọ́n forúkọ sí bí orúkọ obìnrin náà ni Ṣíkòdì pé lẹ́yìn tí ọkùnrin gbé ìgbésẹ̀ tẹ́ pé ó mú kí ìyàwó ẹ̀ kó bá kú bọ́wọ́ ẹni lẹ́ni ó sọ pé ọ̀rọ̀ English àmì pé if you
give Satan your attention devil will give you direction nígbà tí wọ́n bá ti fi èsì èsì báyìí á tọ́yàn yàn á ṣiṣẹ́ ni o nígbà tó ti bóyá ó ṣiṣẹ́ ẹni ó jápa ó jùbà ìró ó kàn án lẹ̀ ó gbé ńlẹ̀ ó sá lọ sí abúlé ti àmọ́ ṣùgbọ́n mọ̀ṣá táwọn èèyàn ti gẹ́ fi pé òun náà ńgbà tó máa dé abúlé ọlọ́run kànga odò tẹ́ pé wọ́n mú ló kó sí ló bẹ́ẹ̀ sí pé ó bá pọ̀ wọ́n ṣùgbọ́n mọ̀ṣá ó ní ní ìpínlẹ̀ dẹ́ta yìí kí ló dé àmọ́ ṣùgbọ́n mọ̀ṣá ohun tó wà ńbẹ̀ ní wòrò ìtìmí orí ni pé kí ló lè fa tó fi jẹ́ pé ọkọ̀ ń ṣe ọlọ́run ọkọ̀ prophetess ìránṣẹ́ ọlọ́run ọkọ̀ èyí tó jẹ́ pé ó ní kò sí àkọọ́lẹ̀ gẹ́gẹ́ bí mo ti rìn kánú rẹ̀ pé tó fi hàn pé òun báyìí ní ìyàwó ẹ̀ ṣe àmọ́ òun fúnra ẹ̀ lẹ́yìn tó ṣekú pa obìnrin tiẹ̀ yéè ọ̀rọ̀ English àmì ni ó ní every question mark is a call for inquiry gbogbo àwọn ìbéèrè tẹ́ bá ti àmì ìbéèrè ó béèrè fún wádìí the sun ni mo ti ka díẹ̀ mbẹ́ ẹ ká o. òun ni ká jẹun pẹ́ lẹ́nu. ó ń fa ọmọ fún òun lọ pé no adúpẹ́ lọ́wọ́ ọlọ́run bẹ Èdùmàrè ọba tó dá tó bá wa kúkú ṣe ní tòwúrọ̀ bàtà bàtà tòní yìí o. adúpẹ́ o bákan náà síwájú adúpẹ́ sí. lọ́wọ́ yìí lólùfẹ́ ìkànnì torí ayé ò ṣe dá ṣe dára o ayé ò ṣe dá bàjẹ́ àwọn kan ayé lè ṣe dá túnṣe náà bẹ́ẹ̀ni torí no champion a nílò wins èèyàn alone. adúpẹ́ lọ́wọ́ yìí lólùfẹ́ Èèyàn ni o, underline. èèyàn a nílò èrò kábíyèsí a ọlọ́run nílò èèyàn. Tèmítọ́pẹ́ Òjó ló wà ní èmi ẹ̀rọ gan fúnra lára mi gan mo tuntun réèyàn kúnra mi ayé ò ṣe dá ṣe ayé ò ṣe dá bàjẹ́ Ara, kò ṣe dá ohun ṣe. tíyàn bá ń ṣe tíyàn bá ti rí ẹlòmíì tó ń ba aṣẹ́ àti tó ṣùgbọ́n ẹ̀ pé ẹ̀fà lò fada èmi ti rí fada tó ṣe mo ti rí pé kíní yìí ó pè ó dẹ̀ da bá mi ògùn yẹn ká wá ní falo èmi náà ti di fada. wọ́n tàn ẹ́ ni wọ́n ní ogun rẹ̀ ìkànnà ń gbé jẹ́ wọ́n tàn ẹ́ ní Sunday ọ̀rọ̀ ti di fada. falo èmi kádọ́ máa lára yìí mo ṣe happy birthday sí evangelist Olúwaṣeun Ẹkúndayọ̀ one man battalion pàtàkì lọ ẹnì kejì kíyèsí ọlọ́run tọ́lá ọmọ àbáláwìyé last born lé wa nìyẹn many happy returns of the day ìgbà ọdún Ṣeun Ẹkúndayọ̀ kíyèsí ọlọ́run tọ́lá àkó oríire ènìyànjọ́ bí ẹ̀ ènìyànjọ́ bí ẹ̀ bákan náà gbogbo ẹ̀yin tó ń wojú ọlọ́run bóyá fún ọmọ àbí kíní kan tí ayé ti ń wò pé jọ̀wọ́ ọlọ́run máa ṣe o ẹ farabalẹ̀ fún ọlọ́run arántí rédíò wà fún nìyẹn mo bá ẹnìkan yọ ní alẹ́ àná tí mo dé wọ́n ní Àlàó Jímọ̀ Adéwálé Bíráwálé bímọ ọkùnrin àti Aláwìyé inú dùn bẹ́ẹ̀ ni pé torí mọ̀lẹ́bí wa náà ni ọlọ́run àwọ̀mọ́ mi ò dẹ̀ gbàgbé láti dúpẹ́ lórúkọ aláṣẹ ẹ̀kan nìyí gbogbo yín tẹ́ ti wà lẹ́yìn ní ọjọ́ ìsinmi Sunday Aláwìyé ni dúpẹ́ lọ́wọ́ yín àtọjọ́ Friday fún ti anniversary church English teacher ministry problem English teacher sẹ́ni thank you big very large gbòǹgbò la mọ̀ ṣe àti wípé ẹni tí aláyọ̀ bá ń yọ ká bá wọn yọ lóòótọ́ láfi bá náà gẹ́gẹ́ bí wọ́n ṣe happy birthday sí Olúwatómisìn Ọlánìpẹ̀kun ìnílọ́jọ́ bíi ẹ̀yin tẹ́ bá ń gbọ́ ìgbà ọdún kan láṣẹ ìgbìmọ̀ ọlọ́wọ́ bọ́tìnì wa Tèmítọ́pẹ́ Òjó láì gbàgbé Sodiq Akínbolú ẹ̀rígẹ̀dẹ̀ ọlọ́run máa jẹ òtọ́wọ́ ìbàjẹ́ o àmì àti àṣẹ. àwọn yàrá máa pé Aláwìyé rè ló pa lórí báyìí kámẹ́rà lójú ìjọba kò pa lórí o. pa lórí ká àbí tó máa rí funfun díẹ̀. stress dẹ ni. English teacher mi sọ pé falo jẹ́ àfilẹ̀ ìjọ mi. later àṣírí. English ministry problem sí opportunity kábíyèsí lọ́hún nínú àwọn ìṣòro tá à ń bá pàdé àǹfààní dẹ̀ pọ̀ ń bẹ̀ o kọ́lọ̀ ń ṣí wa lójú ṣí wa níyè tá Abraham bá mísì yẹ lẹ́ẹ̀kan yóò lè má rí múná láì pé ẹ̀yin àlejò ẹ wọlé wá Ọlọ́run á ṣí wa níyè àmì àti àṣẹ o lápàtàn lápàṣẹ níwájú àti ẹ̀yìn wa Benjamin Adésínà Ọlọ́run tọ́lá ní orúkọ ti èmi ẹ káàárọ̀ o. Ọláyẹmí Àkànní lórúkọ tèmi ire o. ìwé ìròyìn látẹnu àwọn atọ́kùn tó dáńtọ́. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. ìjìnlẹ̀ inú ìwé ìròyìn ló ń gorí afẹ́.